Orúkọ tèmi ni Awo Ifálétí Ajíbóríṣà. Mo jẹ́ babaláwo, mo sì jẹ́ èèyàn Azeez Adébọlá tí èèyàn mọ̀ sí Tani Olohun. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ ẹ̀ bá ń wáyé, mo máa ń wá sí ilé ẹjọ́ láti wá wo bí ìgbẹ́jọ́ ṣe ń lọ, láti mọ ìgbésẹ̀ tó bá kàn tí ó yẹ ká tó tẹ̀lé. A sọ ní ọ̀sẹ̀ tí ó lọ nígbà tí ilé ẹjọ́ parí apọ̀jù sọ wípé àwọn máa nílò àsìkò láti jọ awuyewuye fún onídùúró àti láti ṣe àjọ sí àtakò ìdúró náà. Wọ́n ní ká padà wá lónìí. A dúpẹ́ fún Olódùmarè pé ọjọ́ náà ó kò lónìí, a sì ti lọ sí yàrá ìgbẹ́jọ́ ọ̀hún. Yàrá ìgbẹ́jọ́, ẹ ti lọ sí yàrá ìgbẹ́jọ́ lónìí. Àwọn tí ẹ sì ń lépa láti jọyọ̀ wọ̀nyí ti tẹ̀, wọ́n ti fún Tani Olohun ní bẹ́ẹ̀lì. Ní báyìí, báwo ni ọkàn yín ṣe rí sí bẹ́ẹ̀lì náà, àti wípé àwọn ohun tí wọ́n là kalẹ̀ tí wọ́n lè gbọ́dọ̀ rí, káwọn tó lè gbà bẹ́ẹ̀. ǹjẹ́ ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀, ó sì ṣe é ṣe fún yín láti rí? Àkọ́kọ́ náà màá kọ́kọ́ jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ kóòtù òjìrì mọ̀ wípé ìgbẹ́jọ́ lórí ètò onídùúró lélẹ́yìí tó wáyé yìí o. Àwọn gbèǹdéke tí wọ́n là lẹ̀ ó nípọn, ṣùgbọ́n kò sí bó ṣe lè nípọn tó. Àwa ní ìgbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrì, gẹ́gẹ́ bí ọmọlúwàbí, àwọn àlàkalẹ̀ wọn yẹn ó lè pẹ́ ká tó rí wọn ṣàjọ, ṣùgbọ́n a máa rí kójọ lágbára Olódùmarè. Bó tilẹ̀ jẹ́ wípé tá a bá gbọ́ létí, a rí wípé ó le koko, ṣùgbọ́n kò sí tó lè kọjá Olódùmarè lọ, kò sí tó lè kọjá òye Olódùmarè bákan náà. Kò sí ọ̀nà tí Olódùmarè ò bá ṣe nǹkan. Ìrànlọ́wọ́ lè dìde níbi téèyàn ò dẹ́jẹ́dá ò lérò. Ìlà fi nígbàgbọ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn àlàkalẹ̀ náà ó le díẹ̀, àgbàgbọ́ rọ̀ mọ́ Olódùmarè pé a máa rí ṣàjọ. Ọ̀kan lára àwọn àlàkalẹ̀ yẹn náà ni wípé ẹ gbọ́dọ̀ rí ẹni tó jẹ́ olórí ìletò, olórí agbègbè, community head ní ìlú Ìlọrin. Ǹjẹ́ ó ṣeé ṣe fún yín láti rí ìyẹn? Ẹni ò ní sọ̀rètí nù pé a ò lè rí, nítorí wípé àwòrán àwọn baba ńlá wa náà ni wọ́n ní gbogbo aláǹgbá ló dakùn délẹ̀. A ò mọ èyí tí ní ń run. Àwọn náà ni wọ́n sì sọ wípé adákẹ́ má wí, adákẹ́ má fọ̀, a ò mọ tẹni tí ń ṣe. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dákẹ́ tí wọn ò sọ nǹkan kan níbi ọ̀rọ̀ yìí, a ò lè sọ wípé wọ́n tako èèyàn wa. Nídìí èyí kò jẹ́ kèmí lè sọ̀rọ̀ sínú pé bí a ò ní rí ẹni tó jẹ́ olórí ìletò tàbí olórí àdúgbò. Kò jẹ́ kèmí sọ̀rọ̀ sínú pa lè rí, nítorí pé ní tí ó wà nílẹ̀ nísìnyí wọ́n ti kúrò ní ọ̀rọ̀ wípé bí lágbájá wọ́n kàn mọ́mọ́ fẹ́ ṣe ìbàjẹ́. Ọ̀rọ̀ àlàyé lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. So àwọn tó dẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí bọ̀ tí wọ́n ti ń gbọ́ àlàyé yìí, ẹni tó bá nípinnu láti ṣe onídùúró fún tá a bá lọ bá kí ẹni bẹ́ẹ̀ bá nípinnu ó máa dúró, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìfọkànsí sí ohun tí Tani Olohun tí ó ń sọ. Kì í ṣe wípé bí n tó ń ṣe kúkú jẹ́ ẹni tó jẹ́ pé ká lọ dá sáàtàn. Ọgbọ́n wà nínú àwọn tó ń ṣe, bó tilẹ̀ jẹ́ pé èèyàn kì í mọ̀ rìn korí mámì. A ò sọ pé gbogbo tó ń ṣe ló dára, ó lè ní kùjẹkùjẹ, ṣùgbọ́n Ẹ̀rí ẹjọ́ lórí ti ọ̀pá èrè kò ṣeé ṣe fún láti lọlé àti tẹ́ bá parí ti májísírèètì náà. Ǹjẹ́ ó ní ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí ti ilé ẹjọ́ májísírèètì? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Torí ẹ̀ mo fi sọ ní ọjọ́ tí ó ti pẹ́ pé ẹjọ́ oníbejì ni, ṣùgbọ́n báyìí nísìnyí tó ti jẹ́ wípé bí ìgbà tá a bá sóyàn lẹ́sẹ̀ méjì ni tí a sì yọ okùn kúrò lẹ́sẹ̀ kan yòókù yóò ṣe ti rìn, yóò sì fi tẹ̀síwájú. So nídìí èyí iṣẹ́ ò dúró lórí ti magistrate court náà, torí pé tá a bá wò ó nínú ìgbẹ́jọ́ nílé ẹjọ́ ní ọ̀sẹ̀ tó lọ, adájọ́ kan ń sọ wípé táwọn bá dá ẹjọ́ tí ò bá tẹ́ wa lọ́rùn, àyè ṣì wà fún wa láti tẹ̀síwájú lọ sí ilé ẹjọ́ tó tún ga ju eléyìí lọ. Ní ìyí tó sọ fún wa wípé ká má sọ ìrètí nù pé gbogbo ohun tóun sọ, òun gbà pé òun lè ṣe àṣìṣe,
nínú tóun sọ ilé ẹjọ́ míì tó sì wà níwájú tó lè ṣe àtúnṣe ní tí àwa rí nínú tó sọ yẹn nìyẹn. So nídìí èyí àwa ṣetán láti tẹ̀síwájú láti lọ ṣe àtúnṣe sí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ magistrate court níbi tó ti da onídùúró ètò onídùúró níbi tó ti fagilé pé àwọn ò ní lè gba onídùúró fún un. ẹ ṣé púpọ̀ bàbá, ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín àti ipò yín lẹ́kọ̀ọ́? Orúkọ tèmi ni Awo Ifálétí Ajíbóríṣà, gẹ́gẹ́ bí mo ti sọ láti ìbẹ̀rẹ̀. Elédùmarè ó ṣùgbà gbogbo wa, àwọn ọmọ kóòtù òjíire ẹ dìde o, ẹni tó bá ní èèyàn tó ní ìpinnu tàbí tó ní ìrànlọ́wọ́ láti ṣe fún Tani Olohun, àsìkò dé láti ṣèrànlọ́wọ́, kì í ṣe wípé ọ̀rọ̀ ẹnu nìkan. Èyí tèmi lè ṣe ni mo ń ṣe ni mo fi ń wá ní gbogbo àsìkò ìgbẹ́jọ́. Ẹ bá gbọ́ ibi tí mo ti ń wá sí ibi bó ṣe nọsẹ̀ sí gbogbo àlàkọjá oyè Elédùmarè, à ń rọ ẹ̀yin tẹ́ bá ní ìrànlọ́wọ́ láti ṣe kí ẹ kàn sí wa lórí ọ̀rọ̀ Tani Olohun, à ń bẹ̀ gbogbo wa ni. Ẹ ṣeun. ẹ ṣé púpọ̀. Ní báyìí gbajúgbajà oníṣẹ̀ṣe mìíràn náà wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ lórí bí ó ṣe rí àti ohun tí ó lọ ní ilé ẹjọ́. Ẹ káàárọ̀, ẹ sọ orúkọ yín àti ipò yín fún wa. Orúkọ mi ni Olókun Òkun Tẹ́niọlá Ẹgbẹ́diwúrà. Mo jẹ́ Olókun Christian òfin náà ṣe. Ẹ jọ̀ọ́, ilé ẹjọ́ ti dájọ́ lórí gbígbà onídùúró Tani Olohun, báwo ni ó ṣe rí lọ́kàn tí yín? Ó sì tọ́ wọn ti dá ẹjọ́ pé àwọn fi sílẹ̀, ṣùgbọ́n ó ní àwọn conditions tí wọ́n gbé ti bail tí wọ́n fún wa. Ó dẹ̀ jẹ́ wípé àwọn conditions yẹn, inú mi dùn wípé wọ́n ní pé àwọn tú sílẹ̀, ṣùgbọ́n wọ́n ní kinní kan ló ba àjàò jẹ́, apá ẹ̀ gùn ju ìtàn lọ. Àwọn condition tí wọ́n gbé kalẹ̀ fún wa yẹn, òun ló kan mí lóminú, òun ló tún lè máa kan mí lóminú ní gẹ́gẹ́ bí ti tèmi o, torí pé nísìnyí wọ́n ní nínú Ìlọrin àwa olórí community àdèmọ̀ pé nínú Ìlọrin mágàjí ni wọ́n ń jẹ, ọba Ìlọrin náà ló ń fi mágàjí jẹ. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí dàbí ìṣẹ̀ṣe versus Islamic community ni. Olódùmarè kó bá wa pẹ̀tù sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀, nítorí pé gbogbo wa ọmọ Yorùbá ni wá. Ìfẹ́ èmi nígbàgbọ́ wípé a lè fi ìkógojá tá a bá ń fìfẹ́ bára wa lò. Ṣùgbọ́n mo tún nígbàgbọ́ náà lórí gbogbo condition tó gbé kalẹ̀ wípé Olódùmarè tó bá débi tó bá dé yìí kò sí ìparí iṣẹ́, kò lè sọ wípé ó ti sú òun, kò sọ wípé òun ti dẹ̀yìn lórí iṣẹ́ tóun ń ṣe, òun náà lá parí gbogbo èyí tó kù lórí ọ̀rọ̀ náà. A nígbàgbọ́ pé ibi tọ́rọ̀ dé dúró yìí dúdùn náà lọ sanwó oṣù gẹ́gẹ́ bí àṣà ti tèmi. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi wọn ni Abọ́lájí Abdulkadir Adémọ́lá Àjàsà Esquire, tí mo jẹ́ agbẹjọ́rò fún àfáà Òkútagidi àti Ògo Ìlọrin. Báwo ni ó ṣe ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí? Tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lè ní gẹ́gẹ́ bí ọba náà ṣe mọ̀ pé ní last week tí ọ̀sẹ̀ tó kọjá tí a wá sí kóòtù, ilé ẹjọ́ adjourn fún ruling láti ka ruling wọn in respect of bail application Tani Olohun. So nígbà tí ó dẹ̀ di èyí yìí tí kóòtù jókòó, àwa lọ́ọ̀yà tá jẹ́ ti àfáà Òkútagidi, àwa la kọ́kọ́ announce appearance wa tí ẹni tó lead wa jẹ́ YY Ajíbádé pẹ̀lú àwa 9 tó jẹ́ pé àpapọ̀ àwa lọ́ọ̀yà tá appear fún complainant pé ní a jẹ́ 10. Tí lẹ́yìn ìgbà náà ni lọ́ọ̀yà first defendant tí a mọ̀ sí Tani Olohun, àwọn náà dìde ni wọ́n announce appearance wọn ní pé àwọn appear pẹ̀lú àwọn méjì kan fúnra tó fi já àwọn 7. Lẹ́yìn náà ni lọ́ọ̀yà àwa inform àwọn lọ́ọ̀yà complainant, a inform ilé ẹjọ́ wípé tó second defendant tó jẹ́ bàbá Tèdè wọn ò sí ní kóòtù, lọ́ọ̀yà àwọn náà ò sí ní kóòtù but nígbà tí a sọ yẹn tán, a wá sọ fún ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ kí wọ́n revoke bẹ́ẹ̀lì bàbá Tèdè torí pé ó jump bail, kò wá sí kóòtù ní èlé. Ìgbàlérè fi bàbá Tèdè ó padà farahàn ní ilé ẹjọ́. Nígbà tí kóòtù ka ruling lọ ni bàbá Tèdè padà dé látàgbà tí kóòtù against bàbá Tèdè. Ó dẹ̀ ní káwọn shorties ẹ̀ kí wọ́n show cause ní kóòtù, reason tí bàbá Tèdè ò fi wà ní kóòtù. So after tí kóòtù give ruling in that regards ni bàbá Tèdè wọlé àti lọ́ọ̀yà wọn. So after that ni kóòtù ka ruling wọn lọ
a rí i pé ilé ẹjọ́ ti fún Tani Olohun ní bẹ́ẹ̀lì pé kó máa tà sílé wá ṣẹjọ́. Àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ ǹjẹ́ ó jẹ́ ohun tí yóò ṣeé ṣe fún Tani Olohun? Nǹkan tó ń fi kò sí nǹkan tí ò ṣe ṣe, ó depend lórí bí ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan bó bá ṣe lágbára sí. Tágbára ẹ̀ bá ká nǹkan tí ilé ẹjọ́ ní kó ṣe, ó lè ṣe é. Tí ò bá wá ká, àwọn lọ́ọ̀yà náà mọ nǹkan tó yẹ ká ṣe, lọ́ọ̀yà wọn. Ṣùgbọ́n ohun tèmi rí tó jẹ́ nǹkan tí ilé ẹjọ́ kà kalẹ̀ pé kí wọ́n ṣe, òun náà ni pé àkọ́kọ́ wọ́n ní kí wọ́n provide 2 sureties, reliable sureties, àwọn onídùúró méjì tí wọ́n ṣe fọkàn tán, tí wọ́n dẹ̀ jẹ́ pé owó tí wọ́n fi jẹ́ onídùúró fún Tani Olohun òun jẹ́ mílíọ̀nù 5 fún ẹnì kọ̀ọ̀kan. Àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ show pé àwọn ní up to 5 million naira ní àkáǹtì wọn. Wọ́n gbọ́dọ̀ provide evidence ẹ̀ ní o, bóyá statement of account wọn pa àwọn ní tó 5 million naira each lákáǹtì wọn. Condition ẹlẹ́ẹ̀kejì tí ilé ẹjọ́ tún fún wọn ní pé àwọn olùdúró yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń gbé ní agbègbè ilé ẹjọ́, léyìí tó túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ máa gbé ní Ìlọrin. Ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ní pé ìkan láàárín àwọn olùdúró ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní landed property, ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní ilẹ̀ àbí ilé, tí ilé àbí ilẹ̀ yẹn dẹ̀ ní ìwé C/O tó ní ìwé ìjọba gangan nínú tí wọ́n fi nílọrin bí. So òun ni condition ẹlẹ́ẹ̀kẹta. So condition ẹlẹ́ẹ̀kẹrin ni pé wọ́n gbọ́dọ̀ wá jẹ́ pé wọ́n provide the community leader, tí ó jẹ́ community leader either Alàǹgbá, Mọ́gàjí, àbí kó jẹ́ Dáúdù, àbí baálẹ̀ tó jẹ́ pé ní Ìlọrin ni o, tí ò kọjá Ìlọrin. Tí nínú àwọn ṣọtí yẹn ni ara ti gbọ́dọ̀ rí community leader àbí ọ̀tọ̀? Wọ́n lè di nínú àwọn ṣọtí yẹn, ìkan gbọ́dọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní landed property nínú wọn ni o. Ìkejì lè jẹ́ community leader. Ẹni tó ní landed property yẹn gan náà ó lè jẹ́ òun náà ní community leader. Láàárín àwọn méjèèjì náà láti gbọ́dọ̀ rí. Yes, ó gbọ́dọ̀ jẹ́ pé community leader ó wà ní àárín wọn. Community leader bí olórí agbègbè. Ìletò, olórí ìletò kan ó gbọ́dọ̀ jẹ́ láàárín àwọn ṣọtí tí yóò dúró fún. Ẹlẹ́ẹ̀karùn-ún kan. Mẹ́rin lọ́kàn ó pé ọ̀kan. Pé nínú àwọn ṣọtí méjèèjì yẹn wọ́n gbọ́dọ̀ show evidence pé wọ́n san owó orí déédéé fún ìjọba fún ọdún méje sẹ́yìn fún ìjọba Kwara State, fún ọdún méje sẹ́yìn fún ìjọba Kwara State. Ní ìwòye tí gẹ́gẹ́ bí agbẹjọ́rò, ǹjẹ́ rò wípé gbogbo nǹkan tán kàkalẹ̀ yìí ó ṣeé ṣe fún Tani Olohun láti kúrò ní àhámọ́? Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀, ó ní pé ó ṣeé ṣe fún Tani Olohun kó kò ní àhámọ́ tó bá fi lè meet up, tó bá lè ṣe gbogbo àwọn nǹkan tí ilé ẹjọ́ kà kalẹ̀ pé kí wọ́n ṣe yìí. Ẹ̀wẹ̀ tó bá ṣe wá ṣe gbogbo èyí tí wọ́n kà kalẹ̀ yìí, ẹjọ́ tó wà ní májísírèètì a rí wípé wọn àti fún ní béèlì tàbí kan gba onídùúró fún, tó bá meet up pẹ̀lú gbogbo ẹ̀ lélẹ́yìí tí ó ṣeé ṣe kán filẹ̀ kó máa lọ sílé. Gẹ́gẹ́ bí òfin kò ṣeé ṣe, látara pé ilé ẹjọ́ tí wọ́n ti refuse bẹ́ẹ̀lì ẹ̀, òun náà is a court of competent jurisdiction, you understand, and is a court of record. As contrary to táwọn míì sọ pé magistrate court is not a court of record, kẹ́ni ẹ lọ wò sí dáadáa, is a court of record. So bó ṣe wà yẹn, níwọ̀n ìgbà tí wọ́n ti lè ní kán dá padà sí prison di on the 5 tí ilé ẹjọ́ magistrate court ti refuse bail ẹ̀ ń bẹ̀, kò ní lè jáde ifun tó bá meet up pẹ̀lú bail condition ti upper area court until tí wọ́n bá lọ appeal against the ruling magistrate court tí wọ́n bá padà wá fún ní bail, so ló tó free yàn. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé púpọ̀, orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ẹ̀kan. So orúkọ mi ò yí padà, èmi ni Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà. A ti gbọ́ wípé wọ́n ti fún wọn ní kọ̀ǹdíṣàn 5 tí wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé kó tó di pé wọ́n fún ní béèlì tí wọ́n sì gba onídùúró rẹ̀. Àbí ó ṣe ń lọ ní ilé ẹjọ́ upper area ní à ń wò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọjọ́ tòní. Yàtọ̀ sí ìyẹn náà,
a tún gbọ́ wípé ní ilé ẹjọ́ májísírèètì tí wọ́n bá tiẹ̀ mítọ̀ pẹ̀lú gbogbo condition ẹjọ́ sì wà nílẹ̀ ní ilé ẹjọ́ májísírèètì lọ́wọ́lọ́wọ́ tó ṣe wípé wọn ò tí ì fún ní bẹ́ẹ̀lì wọ́n ní wọ́n gbọ́dọ̀ àpíìlì kéèsì ti májísírèètì náà kí wọ́n sì rí i pé méjèèjì ni wọ́n rí ṣe kó tó di wípé Tani Olohun yóò gba òmìnira tí ó sì máa tàtíléwá ṣẹjọ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.